ṣe a máa rí yín ṣó mi ò tutù jù báyìí àbúlọ̀pọ̀ ilé ìlú àmì ìlú ọlọ́wọ́ mi sábà fẹ́ lọ ẹja gbọ́ ìwọ́n mi wá dùn àsìkò tí mo bá yìí tí mo tó bá yín lẹ́nu ìsìn inú mi dùn púpọ̀. Owó tó dáa tẹ́ ẹ ti ṣe kò ní tójú nígbàjẹ́ gbogbo ènìyàn kọ́ ló mọ orí bẹ́ẹ̀ ló lè ṣe máa wà títí láéláé àwọn nǹkan tí mo yọ ọ́nù wàásù nílé níbẹ̀ ni ó lágbára púpọ̀ torí látàyè báyé káyé ti bẹ̀rẹ̀ lólówó ti pọ̀ tó lóṣù. Bó lè ṣe máa wí títí láéláé nìyẹn Olódùmarè kò máa yọ àwọn àyànfẹ́ yọ wọn máa ṣàánú fáwọn tí máa ṣàánú fún kábíyèsí Ọlọ́run mo dúpẹ́ gan pé mo bá yín dáadáa mo dúpẹ́ gan. Àpàdé rí lójúkojú àwa náà máa ń wò yín àwọn wò yín gan mo gbà àgbáyé máa dalẹ̀ ẹ̀yin lẹ́yìn lọ́ba zuwa bàbá rí wọ́n bá wa lálejò dúgẹ́ tíra bàbá yẹn lálejò wà ní nǹkan oríire ni àwọn tí ayé máa ń fẹ́ wò bàbá fíìmù sì ń jẹ́ fíìmù náà títí díẹ̀ ẹ̀mọ́ tí wọ́n sọ pé nígbà tí fíìmù tó sì ń jẹ́ fíìmù láyé ibi inú fíìmù tí inú àwọn bàbá láti tọ́ bá ti kópa ẹ jókòó báyìí ẹ nílò lé olùgbò ọ̀sán parí pátá làwọn máa ń wọ̀ jókòó wò yí gbogbo ayé àwọn kéékèèké ni wá inú wa lè dùn láti rí nza ẹ̀ka kí àwọn ará lé. àṣẹ wa dàgbà tó náà ẹnu nǹkan tá a bá tọ́lọ́ ń gbé yín lọ́wọ́ tó gbélé yín lọ́wọ́ á láti máa fi ìbà fún nǹkan yẹn torí agbára ìmú ló wà Olódùmarè ló sì ń ṣe bẹ́ẹ̀ torí gbogbo wòlíì ayé pátápátá ẹni ọ̀wọ̀ ni gbogbo wòlíì ayé ẹni ọ̀wọ̀ ni wọ́n Ọlọ́run wa tún jẹ́ pé ó ka ẹ̀yìn tún yẹ láàrin ẹ̀tún fà mí kù bẹ́ẹ̀ ni ẹ̀tún fà mí kù kò ní tójú nígbàdé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ agbára wa kọ́ ṣe mọ̀ pé ayé tá ń gbé ayé wa kọ́ láyé káláyé wa ni àní máa kú ayé wa kọ́ àwakọ́ láyé ayé wa kọ́ so Ọlọ́run tí Ọlọ́run ní ayé tí Ọlọ́run ní ẹ̀kọ́ wá síbẹ̀ ṣe lágbára tó kò sí alágbára tó náà tó lè lo ayé tán kò sí wọ́n á lò wọ́n fi bẹ̀. táwọn alágbára ńlá lò tí wọ́n mú ilẹ̀. nítorí máa ń wò ní ẹgbẹ́ nígbà ọjọ́ pàwọ́ kọ́ la lo ayé yìí wò láti wá wà ní ayé ọ̀mọ́yà láti mọ̀ sọ pé òkè ilé ń tèmi kò sí ní tó jẹ́ tiwa láyé ìta ń lò temporal ní permanent gbogbo ń tà ń lò pátápátá bá a wáṣọ dé stage kan á gùn yẹn àbí ká dùnú àbí ká fàyà tàbá lo aṣọ dé stage kan tàbá lo bàtà dé stage kan tábà fún yẹn ìgbẹ́ ọbẹ̀ kátà bẹ́ẹ̀ sí bí kan ṣe ìgbẹ́ lè ká ìbàdàn tẹ́tí lò láyé aṣọ ńkọ́ níbo ló wà èmi èèyàn ti fún yàn èmi ti jẹ́ra so gbogbo táwọn máa ń wò ní pé ayé tó jẹ́ pé kì í lè ṣe tiwa ẹ wo let's go of this ẹ fẹ́ lè lélẹ̀ wọ́n máa lọ báyìí wọ́n ṣe báyìí so màmá inú mi láti rí yẹn o inú mi láti rí yẹn o ẹ kí àwọn èrò rí àwọn ẹ kí àwọn èrò rí. ẹ dákun gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà lẹ́yìn bàbá wa náà ni Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yìn náà yóò máa dán fún yín kí yín nílà oòrùn níwọ̀ oòrùn láríwá ní gúúsù yóò máa dára fún yín. àmín thank you baba thank you so ẹ ṣé gan yẹn wa ẹ rà ànúgbà o ẹ̀yin tá a bá bá bọ̀ á jẹ gbọ́ ẹ̀yin tá a bá bá bọ̀ á jẹ gbọ́ God bless you. bàbá o ẹ rà sá. a
máa rí yín ṣó mi ò tutù jù báyìí. lọ́pọ̀ ilé ìwà mi ọlọ́wọ́ mi ní sábà fẹ́ lọ ẹja gbọ́ ìlú fún ìwọ́n mi wá dùn àsìkò tí mo bá èyí tí mo tó bá yín lẹ́nu ìsìn inú mi dùn púpọ̀. tó dáa tẹ́ ẹ ti ṣe kò ní tójú nígbàjẹ́ gbogbo ènìyàn kan ló mọ rí bẹ́ẹ̀ ló lè ṣe máa wà títí láéláé àwọn nǹkan tí mo yọ ọ́ ní wàásù nílé níbẹ̀ yẹn ó lágbára púpọ̀ torí látàyè báyé táyé ti bẹ̀rẹ̀ lólówó ti pọ̀ tó lóṣù. bó lè ṣe máa wí títí láéláé nìyẹn Olódùmarè kò máa yọ àwọn àyànfẹ́ yọ wọn máa ṣàánú fáwọn tí máa ṣàánú fún kábíyèsí Ọlọ́run mo dúpẹ́ gan pé mo bá yín dáadáa mo dúpẹ́ gan. àpàdé rí lójúkojú àwa náà máa ń wò yín àwọn wò yín gan mo gba àgbáyé máa dalẹ̀ ẹ̀yin lẹ́yìn lọ́ba zuwa bàbá rí wọ́n bá wa lálejò gbúgẹ́ tíra bàbá yẹn lálejò wà ní nǹkan oríire ni àwọn tí ayé máa ń fẹ́ wò bàbá fíìmù sì ń jẹ́ fíìmù náà títí di sẹ́yìn ẹ̀mọ́ tí wọ́n sọ pé nígbà tí fíìmù tó sì ń jẹ́ fíìmù láyé ibi inú fíìmù tí irú àwọn bàbá ti tọ́ bá ti kópa jókòó báyìí nílò lé olùgbò ọ̀sán parí pátá làwọn máa ń wọ̀ jókòó wò yín gbogbo ẹ̀yẹ àwọn kéékèèké ni wá inú wa lè dùn láti rí nza ẹ̀ka kí àwọn ará lé. àṣẹ wa dàgbà tó náà ẹnu nǹkan tá a bá tọ́lọ́ ń gbé yín lọ́wọ́ tó gbélé yín lọ́wọ́ láti máa fi ìbà fún nǹkan yẹn torí agbára ìmú ló wà Olódùmarè ló sì ń ṣe bẹ́ẹ̀ torí gbogbo wòlíì ayé pátápátá ẹni ọ̀wọ̀ ni ẹni ọ̀wọ̀ ni gbogbo wòlíì ayé ẹni ọ̀wọ̀ ni ẹni ọ̀wọ̀ ni wọ́n Ọlọ́run á tún jẹ́ pé ó ka ẹ̀yìn tún yẹ láàrin ẹ̀tún fà mí bẹ́ẹ̀ ni ẹ̀tún fà mí kò ní tojú nígbàdé pẹ̀lú ìṣòro. agbára wa kọ́ ṣe mọ̀ pé ayé tá ń gbé ayé wa kọ́ láyé káláyé wa ni àní máa kú ayé wa kọ́ àwọn kọ́lá láyé ayé wa kọ́ so Ọlọ́run tí Ọlọ́run ní ayé tí Ọlọ́run ní ẹ̀kọ́ wá síbí àṣẹ lágbára tó kò sí alágbára tó náà tó lè lo ayé tán kò sí wọ́n á lò wọ́n fi bẹ́ẹ̀. táwọn alágbára ńlá lò tí wọ́n mú ilẹ̀. nítorí máa ń wò ní ẹgbẹ́ nígbà ọjọ́ pàwọ́ kọ́lá ìlú ayé yìí ó láti wá wà ní ayé ọmọọyà láti mọ sọ pé òkè ilé tèmi kò sí ní tó jẹ́ tiwa láyé nǹkan ń lò temporary ní permanent gbogbo nǹkan ń lò pátápátá nǹkan bá a wáṣọ dé stage kan á gùn yẹn àbí ká dùnú àbí ká fàyà tábà lo aṣọ dé stage kan tábà lo bàtà dé stage kan tábà fún yẹn ìgbẹ́ ọbẹ̀ ká dà bẹ́ẹ̀ sí ní kan ṣé ìgbẹ́ lè kárí bàtà tí lò láyé aṣọ ńkọ́ níbo ló wà èmi ìyẹn ti fún yàn èmi ti jẹrà so gbogbo nǹkan táwọn máa ń wò ní pé ayé tó jẹ́ pé kìí lọ ṣe tiwa ẹ wo let's go of this ẹ fẹ́ lè lélẹ̀ mo máa lọ báyìí wọ́n ṣe báyìí so màmá inú mi ní láti rí yẹn o inú láti rí yẹn o ẹ kí àwọn èrò rí àwọn ẹ kí àwọn èrò rí. ẹ dákun gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà lẹ́yìn bàbá wa náà ni Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yìn náà yóò mọ̀ dán fún yín kí yín nílà oòrùn níwọ̀ oòrùn lárúbá ní gúúsù yóò mọ̀ dára fún yín. àmín thank you baba thank you so ẹ ṣé gan yẹn yẹn wa ẹ rà ànúgbà o ẹ̀yin tá a bá bá bọ̀ á jẹ gbọ́ ẹ̀yin tá a bá bá bọ̀ á jẹ gbọ́ God bless you.